Africa Content TV. Ibi tí mo lọ kò jìnnà, ẹ máa gbọ́. Ibi tí mo lọ kò jìnnà. Àti Rámọ́tà, ìgbàdàn ló ń sọ pé Adéyàn, ó dológo ní Nàìjíríà. Ẹgbẹ́ ọmọ ẹ̀ẹ́dá pín. Rámọ́tà ló dẹni tó ń pẹ́wò. Yìí, ó dẹni àǹfowó wáyá. Ó dẹni àgbégẹ̀gẹ̀. Ẹ̀ńdá ti rópin. Ìyá ti pátì. Bàbá ti pa Rámọ́tà sí pé bóyá ló lè jẹ́ ènìyàn. Ìgbà sí Ọlọ́run wa dé ń bọ́. Ọlọ́run sọ Rámọ́tà lèèyàn. Gbogbo èyí tẹ máa ń ròyìn òfin. Yọ́bọ̀, gbogbo àwọn tó ń ròyìn fún ẹwọ́ Rámọ́tà. Àwọn ẹ̀gbọ́n dúró ti Rámọ́tà. Àbúrò Rámọ́tà àwọn dúró. Ìjọba bí Rámọ́tà bóyá wọ́n gbé sílẹ̀ pé ọmọ wo lélẹ́yìn. Wọ́n mọ̀ Rámọ́ ní Amẹ́ríkà. Wọ́n mọ̀ Rámọ́ ní London. Gbogbo mi náà ti sọ Yorùbá pátápátá, even òyìnbó. Wọ́n mọ̀ Rámọ́tà dáadáa. Tọ́ni láǹtẹ̀. Iṣẹ́ Ọlọ́run ọba, àwa máa rí yìí. Ọjọ́ bí rẹ̀ wọ́n. Ó pé 48 years. 48 years ní Rámọ́tà. 48 years ó ní Rámọ́tà. Bí ọdún mẹ́wàá sẹ́yìn, bóyá tó bá ń bọ̀, àwọn èèyàn máa sá. Ó wá jẹ́ni láàrin tàǹtàyà fọ́tò. Ẹ̀dá ẹ̀ máa rẹ̀ ẹ̀dá fún. Ilé òmùmọ̀ ìdò ìjọba náà fún mi àti Rámọ́tà. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà àti Rámọ́tà mú wá o. Mọ́níkà náà fún mi lẹ́tún kọ́ lọ́nà. Àti Rámọ́tà. Ọ́fíìsì Rámọ́tà. Àti Rámọ́tà. Ẹ bá pàtẹ́wọ́ bá ti Rámọ́tà. Ọ́fíìsì Rámọ́tà. Ọ̀gbìn tẹ̀lé nígbà sọ̀rọ̀ ní wàá wọ̀nyí àti Rámọ́tà. Aṣọ kí. Aṣọ ológun. Àti Rámọ́tà fẹ́ lọ jagun. Jẹ̀nẹ̀rà Rámọ́tà. Jẹ̀nẹ̀ ilé láńkẹ́ má bọ̀. Kó wà tí Rámọ́tà ẹgbẹ́ òfowó ogun. Owó ológun wọn náà fẹ́ lọ jagun. Èèyàn jagun. Lókò kùn. Jẹ̀nẹ̀rà Rámọ́tà. Ilé ìbínú lọ́wọ́. Iná mi ní ẹ máa kó lọ. Lọ́kọ̀ náà má bẹ̀rù wa pọ̀, ó wà tí Rámọ́tà yẹn máa kó yín lọ.
ṣe máa bá yọ fámìlì ní ọjọ́ ẹ̀ lọ. Ẹ̀ka làwọn kò tó wájú. Ìlú bá tún sá àyẹ̀wò ṣòro náà. Nigeria R64. Ẹ̀sọ̀ wọn bí ẹni bá R64. Ìgbà ọtí ìtẹ́bí nígbà bá ń so. Ṣùgbọ́n àbáyé pé àwọn tó ní àlídà wa nígbà yẹn wọn kò ní níra. Independence ẹ̀rọ ìṣẹ́lẹ̀ ẹ̀ máa so. Gbogbo October 1st. Gbogbo October 1st. Ìfẹ́. Ọjọ́ kìíní oṣù káà October 1st o. Làwọn ṣe láìsí gbòmìnira dáyé. Àpé 64 years. 65 years ọmọ bá ń jà àmì ayé náà. Ẹ̀gbọ́n.